ìfẹ́ tẹ́ ẹ ní sí wa yìí ó ga púpọ̀ púpọ̀. Ọlọ́run ó nífẹ̀ẹ́ yín náà, yóò nífẹ̀ẹ́ yín láàárọ̀, yóò ní lọ́sàn-án, yóò tún ní lálẹ́ o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá tẹ̀ ń kí wa kú oríire fún ti stúdíò wa. Ó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ò tí ì parí, ṣùgbọ́n mo lè sọ wípé n tó ti kọjá ń bẹ̀ ó ti kúrò ní kèrèmí. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ ká sọ ó yẹ bó o bá tàkókò. Gbogbo yín pátápátá là á dárúkọ. A ní ìwé tá à ń kọ gbogbo ẹ̀ sí. Ojú òní tì yín o. Ẹ já padà síbi tá a roko tì sí Yorùbá, níbẹ̀ náà ni a fi àbọ̀ sí. Léyìí tá a ṣe gbẹ̀yìn mo sọ fún wa ìdí tí Ọ̀já ò fi lè lé Àtìbà pé k'Àtìbà má wá sí àgọ́ òun. Ìdí méjì ni ọmọ ọba l'Àtìbà, ọmọ Aláàfin Abíọ́dún ni. Èkejì, ìwájọwà kì í jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Àtìbà ti wà ní àgọ́ Ọ̀já kó tó di pé Ọ̀yọ́ tú o. Ṣé rí n tó bẹ̀rẹ̀ láti ọdún 1790 títí tó fi dé 1835 kò sí àlàáfíà ní Ọ̀yọ́. Ogun àwọn Fúlàní, mo sọ fún wa mo ní ogun mẹ́ta òun ló tú Ọ̀yọ́. Ogun àwọn Fúlàní oníjàádì ẹ̀sìn ajagun-gbalẹ̀ bó ti wà ní ìsìn bẹ́ẹ̀ náà ló wà ńgbà náà. Ìyẹn lè kíní. Èkejì ní ìwà àwọn Aláàfin pàápàá. Èyí tó wá burú Yorùbá níbi ikú ilé ò bá pa ni, òde ò lè pa ni. Ó ní ìwà àwọn Ọ̀yọ́mèsì. Òun ló burú jù. Ṣẹ́rí méjì tí mo sọ gbẹ̀yìn yẹn, ìwà àwọn Aláàfin. Èkejì, ìwà àwọn Ọ̀yọ́mèsì. Omi tó wà ní ìta ọkọ̀ ojú omi ò lè rí ọkọ̀ ojú omi láíláí àfi lè tó bá wọnú ọkọ̀ ojú omi. Ṣẹ́rí láti nǹkan bíi 1790 agbára Ọ̀yọ́ ti dínkù pátápátá. Ogun ti ń bẹ̀rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Àtìbà ò dúró ní Ọ̀yọ́. Nígbà tí bàbá rẹ̀ Aláàfin Abíọ́dún wà láyé pàápàá wọ́n máa ń gbé Àtìbà lọ kí bàbá rẹ̀ ni. Nígbà tí bàbá rẹ̀ sì ti darapọ̀ mọ́ àwọn ará Orólẹ̀ tó ti wàjà, Àtìbà ò dúró lọ́yọ̀ọ́. Àtìbà ń lọ káàkiri ni, a máa lọ Ìlọrin. Wọ́n mọ̀ ọ́n dáadáa ní Ìlọrin. Òun nìkan kọ́ ni wọ́n mọ̀. Wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ jagunjagun ilẹ̀ Òtù Òjìrè ńgbà náà, wọ́n mọ̀ wọ́n ní Ìlọrin. Ṣùgbọ́n nígbà tí ó di ọdún 1835 ní ogun Elédùẹ̀, ogun burúkú, ogun tó yí gbogbo ìtàn padà nílẹ̀ Yorùbá, ogun tó sọ Ọ̀yọ́ tó sọ dahoro láyé Aláàfin Olúewu. Aláàfin Olúewu ní ọ̀rẹ́ kan wọ́n ń pè ní Elédùẹ̀, ọba Ìbàrìbá ni. Aláàfin Olúewu bẹ ọ̀rẹ́ rẹ̀ yìí lógun, ṣùgbọ́n ogun rọ́pá o, ogun rọ́pá. Nígbà táàyè bá gbà wá á sọ ipa tí àwọn kan, àwọn jagunjagun kan nílẹ̀ Òtù Òjìrè nílẹ̀ Yorùbá ní Ọ̀yọ́ nígbà náà tí wọ́n kó, pàápàá jùlọ àwọn mẹ́ta wọ̀nyí: Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí, Tìmì Báńgbádé tó jẹ́ Tìmì Ẹdẹ ìgbà náà, Kábíyèsí Ọba Mùnírùdín Adéṣọlá Làwà, Láminísà Ẹ̀mí Ọlágùn o, Tìmì tìlú Ẹdẹ lónìí, mo ṣèbà forí adé o, àti Ìbà Olúyọ̀lé, Ìbà Ṣeburúkú Ṣerere, Ìbà Afọ̀kọ̀jà. Gbogbo àwọn tá à ń wí jagunjagun Aláàfin ni wọ́n. Ẹni tó wá kópa tó burúkú jù nínú ogun yìí òun náà ni Àtìbà. Nígbà tó bá ta kókó á tú iṣẹ́ rí, á fi sùúrù yànnà ní ohun tá à ń sọ lọ́wọ́ báyìí ni TANI Àtìbà, TANI Ọ̀já. Kí ni àjọṣepọ̀ tó wà láàárín alágọ̀ Ọ̀já àti
Aláàfin Ọ̀yọ́ nígbà tí Ọ̀yọ́ tú ní 1835 Àtìbà ti wà lọ́jà lágọ̀ọ́ Ọ̀jà ó ti kọ́ ààfin síbẹ̀. Wọ́n wá mú arákùnrin kan tí wọ́n ń pè ní Lágúadé wọ́n fi jẹ Aláàfin ṣùgbọ́n Lágúadé yìí ọmọ ọba náà ni ó lóun ò lágbára èkíní òun ò í ṣe jagunjagun. Ẹ má gbàgbé pé Ọ̀yọ́ ti tú o, Ọ̀yọ́ ilé ti tú. Èkejì òun ò ní owó òun ò sì ní agbára ó wàá mú wá bí àbá kí wọ́n ó fi Àtìbà kí wọ́n ó fi jọba. Àtìbà ti wà lágọ̀ọ́ Ọ̀jà o, Ọ̀yọ́ ilé ní ìṣòro ṣùgbọ́n èèyàn ti wà ń bẹ̀. Ìlú tú ni ìlú ò tán, ẹ kíyèsí gbólóhùn yẹn, ìlú ti tú ṣùgbọ́n ìlú ò tán. Àwọn Ọ̀yọ́mèsì wá jókòó tá a bá pe Àtìbà wá lóòótọ́ Àtìbà ó lè kó gbogbo àwọn Ọ̀yọ́ tí wọ́n ti lọ sí Kìsì, Ìgbòho, Bọ̀gú, Ìbàrìbà yóò kó gbogbo wọn wálé. Ọ̀yọ́ ò tún dìde. Wọ́n wá pe arákùnrin kan tí wọ́n ń pè ní Jíbádé. Ajíbádé yìí gbajúmọ̀ ni, ọlọ́lá ni, ọmọ ọba lòun náà. Wọ́n wá mú ìlàrí 32 32 wọ́n wá rán wọn sí Àtìbà ní àgọ́ Ọ̀jà. Ẹ lọ bá Àtìbà ẹ sọ fún un pé ó ní ìlú yàn lọ́ba o. Ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ jẹ́ Peter nínú Bíbélì àwa tí a bá ń ka Bíbélì tá a jẹ́ onígbàgbọ́. Wọ́n wá mú Àtìbà wọ́n ní kó máa bọ̀ wálé o kó wá jọba. Dípò k'Àtìbà ó tẹ̀lé wọn Àtìbà dá gbogbo wọn dúró ní o. Gbogbo àwọn ìlàrí 22 àtàjíbádé tí wọ́n rán ó dá gbogbo wọn dúró sí àgọ́ Ọ̀jà. Kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀? Ó ní kí wọ́n jẹ́ káwọn ọ̀rá máa mú díẹ̀díẹ̀ káwọn máa ṣe díẹ̀díẹ̀ táwọn bá ń ṣe díẹ̀díẹ̀ nígbà tí ìjọba bá fìdí múlẹ̀ tán ẹ̀ẹ̀kan làwọn ò wá padà sí Ọ̀yọ́ ilé. Ó pe Ìbà Olúyọ̀lé àwọn tó lè dá alágbónù àwọn méjì ni. Tìmíbángbádé ti wà lẹ́dẹ òun ò sínú ẹni tó lè dá alágbónù. Ìbà Olúyọ̀lé wà ń Bàdàn kò tí ì jẹ Ìbà Ṣọ̀rún gbà náà Olúyọ̀lé ni ó wà ní Bàdàn. Ẹnì kejì ó ní Kúrúnmí Àjàdí Ìkó. Kúrúnmí tí kunmi lójú títún kunmọ lórun òun wà ní Ìjàyè. Ó wá pé Ìbà Olúyọ̀lé ìwọ jẹ́ Báṣọ̀run sí Ìbàdàn torí pé àrọ́mọdọ́mọ Gáà òun ni Olúyọ̀lé olú ọmọ tá a yọ̀ ọ́ lé Olúyọ̀lé. Ìbàdàn ti wà ìlú ní Ìbàdàn Ìbàdàn ti fẹsẹ̀ múlẹ̀. Àwọn kan ń pìtàn Olúyọ̀lé ló tẹ Ìbàdàn dó rárá o Ìbàdàn ti wà tipẹ́tipẹ́. Lágelú ọmọọba Lágelú òun ló tẹ Ìbàdàn dó. Lẹ́yìn ìgbà náà àwọn Ifẹ̀ ti ṣàkóso Ìbàdàn dáadáa lára wọn ni Máyè Ògúnadé Ṣìgúnṣì ti ṣàkóso Ìbàdàn Lábọ́sìndé ṣàkóso Ìbàdàn. Kódà nígbà tí Olúyọ̀lé wà gẹ́gẹ́ bí Ìbà Ṣọ̀rún pàápàá Ọ̀dẹ́rìn lọ ọmọ Láfihàn ọmọ Ifẹ̀ ni òun ló lọ kojú ogun àwọn Fúlàní l'Óṣogbo ní ọdún 1840 lọ́dún 5 tí Àtìbà tó ti fìdí múlẹ̀ dáadáa sí Ọ̀jà ságọ́ Ọ̀jà. Bẹ́ẹ̀ ni Àtìbà dá wọn dúró ó wá ní kí Kúrúnmí kó máa ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ìjàyè kí Ìbà Olúyọ̀lé kóun jẹ Báṣọ̀run àrọ́mọdọ́mọ Gáà ni àrọ́mọdọ́mọ Yáùyàmbá ni kóun máa ṣe Báṣọ̀run nìbàdàn òun wá fìdí múlẹ̀ sí àgọ́ Ọ̀jà láti rí wípé àwọn Ọ̀jà náà kẹ́ ẹ máa wo Àtìbà ó ní ọgbọ́n àkóso púpọ̀ ó sì ní ọgbọ́n àrékérekè láti rí pé àwọn Ọ̀jà wọn ò dá láàmú mọ́. Ṣé ẹ bá gbàgbé ní ogun Kánlá ó ní Ọ̀jà ti kú. Ní ogun Gbódó ó ní Ẹlẹ́bú tó jẹ́ àbúrò Ọ̀jà lòun náà ti kú.
àìlùmọ̀ òun òyìn ṣe jagunjagun òun ló wà lórí ìtẹ́. Ọ̀jà wa Àtìbá wa mú ọ̀kan nínú àwọn ọmọ àìlùmọ̀ ó fi jẹ oyè àṣìpa, ó wá mú ó fi bọ àárín àwọn Ọ̀yọ́mèsì. ẹ jẹ́ dànù dúró ń bẹ̀ níbí ní tòní. a tún tẹ̀síwájú kí ló pa Àtìbà àti Ọ̀jà pọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé abala kẹta la ṣe lónìí. èmi ò ní kú ẹ̀yin ò ní kú, àáfi àìkú dẹ́gbẹ̀rà ni. ẹ mọ́ gbàgbé láti subscribe, láti share, láti follow. kò sí ìdádúró kan lọ títí mọ́, à ń tẹ̀síwájú, à sì mọ́ tẹ̀síwájú lágbára Ọlọ́run. ẹ̀yin tí ẹ bá fẹ́ support wa torí pé omi ti pọ̀ lámù, a nílò AC fún bí tá a wà. iṣẹ́ mọ̀ pé studio kì í ní window, agbádá yìí ní polo àbí wọ́n sì ní kọ́tìnì òun náà kì í ní àpò. èèyàn bá ti rán kọ́tìnì ti rán àpò sí ẹ kíyèsí ọ̀rẹ́ télọ̀ díẹ̀ ni. studio kì í ní window, ooru a máa mú ń bẹ̀. a nílò AC, a nílò generator ńlá tí a lè máa lò fún ibí. ṣùgbọ́n tó dáa jù òun ni ká lo solar ló ti dáa jù. torí ẹ wo iye tí ẹ̀ẹ̀kan tá a bá ṣètò báyìí, ẹ wo iye epo tá à ń lò. ẹ̀yin náà mọ iye tí a ń ta dísù, ẹ mọ iye tí a ń ta petrol. ẹ ràn wá lọ́wọ́, lọ́hùn ràn yín lọ́wọ́, ojú ò ní tì. ẹ jẹ́ ká tún pàdé nínú apá kẹrin ètò yìí. kí ló pa Ọ̀jà àti Àtìbà, kí ló pa wọ́n pọ̀? gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè béèrè, ẹ rí i pé a ti ń dáhùn àwọn ìbéèrè yín nínú ọ̀pọ̀lọpọ̀ ohun tí à ń ṣe. yóò dẹ̀ wá lọ́rùn o, ojú ò ní tì wá. èmi ò ní kú ẹ̀yin ò ní kú o, àwa ti yín tòótọ́. ìpàdé wa bí adùn bí oyin. ó dàbọ̀.